mo ti ń bá wọn ṣe papọ̀ kí n tó fẹ́ ọkọ mi. Lóòótọ́ àwọn ni wọ́n bọ́kọ mi wáṣẹ́, kì í sì ṣe ẹ̀bi mi. Ẹ gbọ́, bàbá ta nìṣẹ́wù kó wá wí, bàbá ta nìṣẹ́wù kó wá sọ. Ta ló wù kó jí lówùúrọ̀ kó mọ̀ mọ ohun tó fẹ́ fọmọ jẹ? Ta ló wù kó jí lówùúrọ̀ kó mọ̀ mọ ohun tó fẹ́ jẹ? Àǹtí Ṣeun, kì í ṣe ẹ̀bi mi. Ṣẹ́bi mi wá ni? Tá bá ń sọ̀rọ̀, ẹ jẹ́ mọ̀ là. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti wà nínú ìgbèkùn tó jẹ́ wípé ìwà wọn náà bẹ́ẹ̀. Àwọn ti bára wọn bẹ́ẹ̀, wọ́n sì bẹ̀rẹ̀ sí ń ṣayé lọ bẹ́ẹ̀. Arábìnrin kan ló sọ̀tàn ìgbésí ayé ẹ̀ fún mi, ní kí bóun sọ fún yín. Bó tiẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ a máa wò pé Àǹtí Ṣeun kí ló dé? Àmọ́ ẹ farabalẹ̀ wá nǹkan fìdílé. Akọ́dayé ìbà ṣẹ̀dáyé ìbà ìbẹ̀yìn àmì òṣùgà padìmọ́wà gún olókìkí òru. Ìbá ọkùnrin ìbá obìnrin, ìbá yín pèsè títí pé kí n tó pè. Ẹ jẹ́ ojú mi ṣe, ẹ má jẹ́ n fẹsẹ̀ sílẹ̀ fẹnu pé, ẹ má jẹ́ n tẹnu gbó bí ọwọ́. Arábìnrin kan ló pè mí, ó ní Àǹtí Ṣeun, ó ní tàn ìgbésí ayé mi rèé, mo fẹ́ kẹ́ ẹ bá ń sọ. Ó ní ìjíǹde ayé òun ò ní ìyá mọ́, àmọ́ òun ní bàbá. Bàbá òun ò ṣiṣẹ́ abiyamọ fáwọn. Nígbà tóun wà ní kékeré, Àǹtí Ṣeun, àwọn tí bàbá òun bá ń fẹ́ ni máa ń fún òun ní nǹkan. Ìyẹn àwọn girlfriend bàbá òun. Bàbá òun níyàwó sílé o. Òótọ́ ìyá òun tètè kú. Bàbá òun ní ìyàwó sílé. Bí bàbá òun ṣe níyàwó sílé tó, bàbá òun ṣe ṣìnà láyé, wọ́n gbọ́ lọ́rùn. Ó ní Àǹtí Ṣeun, ó ní ẹ gbàgbé ẹ̀, ó ní bàbá òun ṣe ṣìnà láyé, wọ́n gbọ́ ní ọ̀run. Mo ní irú ọ̀rọ̀ wo lẹ ń sọ yìí? Ó ní Àǹtí Ṣeun, bàbá òun ṣe ṣìnà, òun ò lè parọ́. Ó ní kóun tàti bí ìbẹ̀rẹ̀, ilé àwọn táwọn ń gbé, face me and face you ni. Ó ní ìyàwó láńlọ́ọ̀dù àwọn bàbá àwọn máa ń bá alájọṣepọ̀. Yàrá kan làwọn ń gbé, bàbá wọn sì níyàwó sílé. Àmọ́ ìyàwó bàbá òun kì í sábà gbélé. Ìlú wọn ló máa ń sábà lọ. Tó bá wá nísìnyí, àsọdọ̀ bàbá òun á ṣe, tó bá ti lóyún, ó tún lọ lù wọn nìyẹn. Tó bá wà lórí oṣù kan o, lẹ́yìn oṣù kan yẹn, ó tún lọ lù wọn nìyẹn. Oṣù kan tó bá lò yẹn làwọn máa jó oúnjẹ gidi. Oṣù kan tó bá lò yẹn ni àwọn máa sọ oúnjẹ gidi. Kò sì mú òun lọ síbẹ̀. Àwọn ọmọ tiẹ̀ ò kí ń wá bẹ̀ yẹn o. Àfi tó bá jẹ́ pé bá bọ́ sí gbọ̀lúdé, bóyá gbọ̀lúdé third time. Tó máa ń pẹ́ yẹn, á kó wọn wá. Kódà gbọ̀lúdé kékeré gan, ó máa kó wọn wá. Tó bá jẹ́ pé gbọ̀lúdé, kì í ṣe mid time o, gbọ̀lúdé. First time, second time, third time, ó máa kó wọn wá. Tó bá sì kó wọn wá, wọ́n á wà níbẹ̀. Táìmù yẹn inú òun máa ń dùn. Inú òun máa ń dùn torí pé àwọn máa rí oúnjẹ gidi jẹ. Bàbá òun kò ṣe tó máa ń tọ́jú ọmọ. Tóun bá sọ pé àwọn ìyàwó rẹ̀ tó fẹ́ ní ó jẹ́ kó tọ́jú òun, irọ́ lòun pa. Torí pé ìyá yìí kì í bá wọn gbé. Ó ní ìyá yìí kì í bá wọn gbé. Ó ní àmọ́ àwọn obìnrin oríṣiríṣi bàbá wọn máa ń gbé wá. Àmọ́ tí ìyá yìí bá ti wà nílé, wọn kì í gbé wọn wá. Ṣé wá rí tí àwọn ò bá ti sí nílé, ìyàwó láńlọ́ọ̀dù àwọn bàbá wọn bá alájọṣepọ̀. Ó túmọ̀ sí pé ìgbà tóun máa jí nídìí ayé òun ò rẹ́sẹ̀ nu ojúlé sójúlé, ìyàrá sí yàrá, ọ̀dẹ̀dẹ̀ sọ́dẹ̀dẹ̀. Àǹtí Ṣeun, àwọn lóun ṣe òun jáde ìwé mẹ́wàá. Àmọ́ kó tó jáde ìwé mẹ́wàá, kó sọ àwọn nǹkan díẹ̀ ráńpẹ́ tójú òun rí. Ó ní ọjọ́ kan, ó dà pé láńlọ́ọ̀dù ti gbọ́ pé bàbá wọn máa ń bá ìyàwó rẹ̀ sùn. Bóyá láńlẹ́dì máa ń fi nǹkan sínú nǹkan fún
bàbá láńlọ́ọ̀dù ni o, òun ò lè sọ. Ó lóun ṣá mọ̀ pé bàbá láńlọ́ọ̀dù tí tílẹ̀ bá ti ṣú báyìí nígbà míì 12 ìyá yìí kan máa ṣe kóló nínú yàrá àwọn. Ó máa bọ́ bí aago 3 kan tó jáde. Torí ariwo èéṣùwòṣù ò ní jẹ́ kóun gbádùn ibi tóun bá sùn sí. Ó ní nǹkan tó bóun ṣe dàgbà nìyẹn. Hush hash àwọ̀tá nílé àwọn. Lọ́dọ̀ tàwọn hush hash yẹn ò jẹ́ nǹkan kan. So ẹ jẹ́ kó sọ pé torí bóun ṣe dàgbà o. Ó náà ti ṣeun. Ẹ dìyẹn mú lákọ̀ọ́kọ́. Ẹ jẹ́ n sọ ẹjọ́ kan fún yín sẹ́ẹ̀. Bóyá ó sọ fún láńlọ́ọ̀dù ni o. Bóyá nǹkan tó máa ń kó fún láńlọ́ọ̀dù tí láńlọ́ọ̀dù bá ń mu, bóyá láńlọ́ọ̀dù ti mú, bóyá láńlọ́ọ̀dù ò mú ni o, mi à mọ̀ o. Láńlọ́ọ̀dù wá bẹ̀rẹ̀ sí ní gbá ilẹ̀kùn ilé àwọn. Ó ń gbá ilẹ̀kùn ilé àwọn. Mo sọ pé ìyàwó mi wà níbí báyìí, olórí burúkú, òun bá ìyàwó mi lájọṣepọ̀, ilé kan. Ìyàwó láńlọ́ọ̀dù dẹ̀ wà nínú yàrá àwọn. Bóo làwọn ṣe fẹ́ ṣe? Bóo lòun ṣe fẹ́ ṣe? Ìyàwó láńlọ́ọ̀dù ó wà nínú ilé àwọn, bóo lòun ṣe fẹ́ ṣe? Ó ní bóun ṣe mú nìyẹn. Bí bàbá wọn ṣe mú ìyàwó láńlọ́ọ̀dù nìyẹn. Gbogbo ẹrù tó ń bẹ ní abẹ́ bẹ́ẹ̀dì àwọn, wọn kó kúrò ńbẹ̀, ìyàwó láńlọ́ọ̀dù wá bọ́ sínú ẹ̀. Ìyàwó láńlọ́ọ̀dù wọ́n bọ́ sínú ẹ̀, wọn ò dẹ̀ sẹ́ni tó lára náà bẹ́ẹ̀ náà. Wọ́n bọ́ sínú ẹ̀, wọ́n wá kẹ́rù padà síbẹ̀. Àwa sùn. Bí láńlọ́ọ̀dù ṣe bẹ̀rẹ̀ sí gbálẹ̀kùn nìyẹn. Ó ṣílẹ̀kùn ní kíní kan, ìgbà kan. Bàbá mi bá ṣílẹ̀kùn. Bàbá mi ṣílẹ̀kùn, àwọn aráalé ti jí, wọ́n ti jílẹ̀. Bàbá mi tó ṣílẹ̀kùn. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Ó ní má ṣe bẹ́ni pé o mọ ohun tó ṣẹlẹ̀ o. Ó ṣílẹ̀kùn ní yàrá rẹ, ìyàwó mi wà, kíní kan mo ti sọ yín, mo sì ka báyìí. Ẹ ká ìyàwó yín báyìí. Ẹ ká ìyàwó yín báyìí. Kì í ṣe pé bóyá irin wà lẹ́nu ọ̀nà ilé wa àti jáde o, nínú window wa o. Àmọ́ window yẹn nẹ́ẹ̀tì tí wọ́n ń fún wọn tán ní kí wọ́n máa fi pẹ̀fọn pa gbogbo ẹ̀, òun làwa fi ṣe nẹ́ẹ̀tì ìta ilé wa. Nẹ́ẹ̀tì ilé wa, kò yé yín, nẹ́ẹ̀tì window wa òun la fi ṣe. Wọ́n ṣá ń gbálẹ̀kùn tán fi sí. Ó ní ìyàwó òun wà níbí. Ó ní ẹ wo gbogbo inú ilé òun, tẹ́ bá ti rí ìyàwó yín ńbẹ̀, ẹ mú ìyàwó yín. Lèlé tó ń sùn sí. Ó ní ẹ má tẹ ọmọ mi mọ́lẹ̀ o, ẹ má tẹ ọmọ mi mọ́lẹ̀ o. Àkókò mọ̀ bí òun bọ́mọ rẹ̀ sùn ní bàbá òṣì bàbá òfò, ìyàwó òun wọ́n bí. Wọ́n tú gbogbo inú ilé wa, wọn ò bá ẹnì kankan ńbẹ̀. Wọn ò bá ẹnì kankan nínú ilé wa. Ẹ má rò pé abẹ́ bẹ́ẹ̀dì ni wọ́n sá pamọ́ sí o. Bẹ́ẹ̀dì wa ta rògiri báyìí, abẹ́ bẹ́ẹ̀dì ni. Nígbà tí wọ́n ṣá tú gbogbo ẹ̀, láńlọ́ọ̀dù ní òun rí ó ṣe kíní kan. Àṣé ìyá tó ń ta epo pupa, wọ́n ń tepo, wọ́n ń ta kerosene, wọ́n ń tepo pupa, wọ́n ń tòróró, nǹkan tí ìyá yẹn máa ń tà nìyẹn. Àṣé òun ló ṣòwò fún wọn. Àṣé òun náà àti bàbá mi jọ bára wọn lájọṣepọ̀, òun náà sì lọ́kọ. Àǹtí Ṣeun, bọ́n ṣe lọ tán. Láńlọ́ọ̀dù bá ní pé òun ò ní kúrò níta ilé wa, ìta ẹnu ọ̀nà wa, wípé òun mọ̀ pé ìyàwó òun wà ńbẹ̀. Ibo ló wá fi ìyàwó yín fẹ́ sá? Ṣé ìyàwó yín wà lórí àjà ni? Ìyàwó yín ò sí níbí. Ó ní okay. Ibi tí ó gbà, ibi tí ìyàwó òun wọ̀, àwọn jọ wọlé sùn lálẹ́ ni. Òun fẹ́ mọ̀. Yàrá tí ìyàwó òun wọ̀, òun fẹ́ mọ̀. Àǹtí Ṣeun, láńlọ́ọ̀dù bá jókòó sẹ́nu ọ̀nà ìta. Ó tilẹ̀kùn àbájáde báyìí. Pé ilẹ̀kùn méjì ló wà, ilẹ̀kùn ẹ̀yìnkùlé, ilẹ̀kùn abẹ́gbà. Ó tilẹ̀kùn ẹ̀yìnkùlé. Bọ́ síta báyìí. Ó ní ẹni tó bá fẹ́ jáde lénìí yìí o, ibi ni wọ́n ó gbà. Àǹtí Ṣeun, láńlọ́ọ̀dù dúró síbẹ̀. Ó dúró síbẹ̀ pẹ̀lú àdá lọ́wọ́ ni. Nígbà tó dé, ìyàwó láńlọ́ọ̀dù jáde kúrò níbi tó wà. Bàbá mi tilẹ̀kùn lẹ́yìn. Lẹ́yìn ìgbà tèmi wẹ̀ tán tèmi ṣe gbogbo, bàbá mi tilẹ̀kùn lẹ́yìn. Èmi lọ ilé ìwé ńtèmi. Èmi fi ìyàwó láńlọ́ọ̀dù lẹ̀ sílé ni. Nígbà tí mo wá dé, bóo ni ìyàwó láńlọ́ọ̀dù ṣe jáde kúrò ńbẹ̀, torí mi bá ìyàwó láńlọ́ọ̀dù nílé wa mọ́. Torí bí ìyàwó láńlọ́ọ̀dù ó ti ń dá lọ́dọ̀ ọkọ ẹ̀. Ṣùgbọ́n ó dàbí ẹni pé nǹkan ò tiẹ̀ ṣẹlẹ̀ láàárọ̀ rárá. Ẹni pé nǹkan ò ṣẹlẹ̀. Ṣé ó dáa kí ọkùnrin nífẹ̀ẹ́ obìnrin? Ẹ̀yin tọ́kùnrin bá máa ń nífẹ̀ẹ́ yín, ẹ jọ̀ọ́, ẹ má yọ àyọ̀pọ̀rọ́. Àyọ̀pọ̀rọ́ máa ń fà nígbà míì. Wọ́n náà ṣáà dé, àwọn rí pé kò sí ìjà mọ́. Ìyàwó láńlọ́ọ̀dù ti ń dáná ńbẹ̀. Àwọn kan tó kí wọn, káàbọ̀, báwo ni school kíní kan? Ṣé pé òun ti rí wọn.
òun ti rí wọn nítòun.